bàbá lẹ jẹ́ bàbá lẹ jẹ́ àfikẹ́ bọ́ta kẹmọ pàṣẹ fáwọn ọba kẹmọ sí ẹ dìde ẹ jókòó ohun tẹ mọ̀ náà nìyẹn ẹ ní plan gidi kankan fún Yorùbá ẹ̀sìn lọ́mọ Yorùbá ni wọ́n dẹ̀ sọ pé Ìgbò ni àwa ń gbìjà yín pẹ́ kì í ṣe Ìgbò sáwọn tó sọ pé Ìgbò ní í ṣe wọ ìjà rẹ̀ yín sì ṣé báyìí káyọ̀ sọ̀rọ̀ kẹ́ sọ pé kí ni Sunday Igboho ṣe ẹ fi lọ́rùn lẹ̀ ẹ sọ kankan ẹ ọ̀hún sí jùà ẹ bá jùà yà káàkiri ṣíọ pẹ́ẹ́ tutọ́ sí lára yẹn àgbàyà òsì yìí pẹ́ẹ́ ìkànnì Ọlọ́run tún ní ọmọ dùn sáwọn ọmọ ọnú yín ẹ fẹ́ kẹ́ni kankan bá rẹ́kọ̀dù tí bàbá bá ṣẹjọ́ tí ṣe bàbá ni pé bàbá ò fẹ́ kẹ́ni kankan bá rẹ́kọ̀dù wọn ò fẹ́ kọ́ ọmọ Yorùbá kankan débi tó ga mọ́ wọn fẹ́ kọ́ já wọn nìkan ẹ̀sìn president láyé ológun ẹ̀tún sọdún mẹ́jọ láyé alágbádá kọ̀sẹ́ tó nírú lọ́ọ̀kì yẹn tó ẹ̀ẹ́dẹ̀ wúlò kankan fún Yorùbá ẹ̀ ní wúlò kankan láti bí síbẹ̀ fún ẹ̀ sọ́dà bẹ́ẹ̀ ẹ̀ ṣe láyé ológun ẹ̀rí ṣe opportunity ńlá lẹni kò sí ẹnìkan kan ọmọ Yorùbá kan tó ní opportunity ẹ wá fẹ́ kí Yorùbá kankan bá rẹ́kọ̀dù yẹn ẹ wà mọ bínú ọmọ Yorùbá kankan gbogbo ọmọ Yorùbá tó bá ti wà ń kó báyìí mọ bínú wọn ni ẹ mọ bínú bàbá bá ṣe jọ mọ bínú gbogbo ọmọ Yorùbá bọ́n sì ṣe tó fi yọ bàbá mi ń pò náà ní Rasidi Ládọjà wọ́n yọ ń pò ní Lágídí sígbèsè ayẹlẹ ló yẹ ẹ ṣe láyé ológun opportunity ni bàbá bá ṣe yọ ẹ tó wá ṣe ọdún mẹ́jọ láyé alágbádá kò sẹ́ni tó bá rẹ́kọ̀dù yẹn wà fẹ́ kẹ́ni kankan tó bá rẹ́kọ̀dù yẹn mọ́ ẹni tó bá ti wá wà níbi kan báyìí tó wà ń pò kan báyìí ẹ mọ bínú wọn ni tó ẹ Ọlọ́run wọlá yìí pé bẹ́ẹ̀ sì dà wọn bàbá wa tó jọba láàmú gbà tẹ́lẹ̀ ẹ dìde ẹ jókòó tẹ ẹ fáwọn bàbá ọba yẹn níjọ́ yẹn tẹ́ ṣe yẹn ẹ dójú táwọn bàbá yẹn ni ntìjúlẹ̀ bá kò láyé pẹ́ẹ́ mo sọ bẹ́ẹ̀ àṣẹ́dẹ́gùn kò sí kankan tẹ́lẹ̀ sí ẹ lè ṣe ju tẹ́ sí yẹn náà lọ ẹ lè ṣe ju tẹ́ kẹ́ lémi kó lu yẹn náà lọ kí lè fẹ́ sí ẹ sáà lè wá pa mí bí tí mo wà yìí bẹ́ẹ̀ dẹ̀ pa mí ẹ lè ṣe kankan lẹ́yìn kẹ́ pa mí kí lè tó fẹ́ dá ẹ̀yin náà sá kù náà ni bẹ́ẹ̀ pa mí ní sẹ́yẹ̀ kù abẹ́ẹ̀ ni kú tẹ́ bá ti mọ̀ pé tó bá jẹ́ pé kú dọ́pọ̀ yìí náà ọ̀lẹ́dì gbogbo ẹ̀ tẹ́ sọ pé kàn lọ pa mí tẹ́ ń ṣe wúruwúru tẹ́ ń pariwo ìyá tẹ́ ní kàn lọ pa mí tẹ́ ń sọ pé ẹnu rèé rọ̀ ṣé bẹ́ẹ̀ ni ó kù ọ̀lẹ́dì èmi rò pé ẹni kú pé wáyé pé ẹ lu agbára yẹn táyọ̀ fi tán ẹ̀yin olórí búì ẹ̀yin tèmi ẹ̀yin olólùfẹ́ mi pẹ̀lú ògo Ọlọ́run ọjọ́ Sunday màá jókòó bí náà màá ṣe gífì fẹ́yìn tẹ́ jẹ́ tèmi kájọ gbára gbádùn ara wa nínú owó tíjọba jọ jamani fún mi kí n bí happy kí n fi dúpẹ́ pé mo wà láàyè lénìí kí n fi bí happy fáwọn tèmi pé mi gan wà láàyè nù tórótóró tí jámà fún mi kí mi náà fẹ́yìn náà bẹ́ẹ̀ kò ní bàjẹ́ fún yín àjọ yìí ra wa pé á bọ́ lọ́wọ́ wọn jọ kan tó bá pẹ́ títí akílò ló pè bàbá ibi tí wọ́n ṣe yóò ṣe bàbá lójijì táyà ẹ̀dínbọ̀dì ọjà òjijì la bọ́ lọ́wọ́ ìjọba lóko ẹrú Nàìjíríà yà máa bọ́ lójijì ni ẹwò yà sẹ́ ń jà wọ̀nyẹn lẹ́nu kódà ẹwò yìí táwọn ará gbogbo nǹkan ti dàrú gbogbo everything kálukú wa ń ganu wọn á sọ àwọn bàbá wọn sọ gbogbo àwọn ẹni Ọlọ́run di ganuganu ìkúkú sẹjọ bàbá wa táwọn lẹ́ ń ganu kì í sẹjọ wọn sétìlú bá da wọn sọ pé àwọn ẹni lẹ́ni ganu ẹsọ àwọn ẹni Ọlọ́run di ganuganu ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹsọ àwọn ẹni Ọlọ́run di ganuganu àṣà ganuganu wá gbòde ẹni tó sọ pé àwọn yẹn ganu ẹni tó kẹ́ mọ rí títì kọ́ ọmọ lọ́kẹ́ mọ sọ lóko wọ́n sọ pé àwọn yẹn ganu wọ́n alágbe ni ẹ wọ́n sọ pé àwọn yẹn wọ́n ganu kiri tó ń gbé kíní tó ń ganu ìyá tó ń gbowó káàkiri alágbe tó láwọn yẹn ganu rubbish fọmọ ṣe o ọlọ́ọ̀níjọba ìjẹ́ fún gbogbo wa ojú ni tiwa ayé òní fi wá sí ẹ̀yẹ ayé òní sọ wá di ganuganu ẹ ṣé mo dúpẹ́.